Wasiu Ayinde tún ti Endorse Tafa Sego gẹ́gẹ́ bí state chairman Nurtw ní Lagos State. Bẹ́ẹ̀ ni kò sì sí MC Olúọmọ lórí ìdúró lásìkò náà. Kí ló ń ṣẹlẹ̀? Eléyìí mà tún lágbára o. Ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like, ẹ comment, kẹ́sì máa bá mi share ẹ̀ káàkiri orí ayélujára. Ṣé mọ̀ wípé ọ̀rọ̀ àjẹpọ̀ iná ti di nǹkan tó ti ń dogun tó ti ń dọ̀tẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò ní Lagos State. Kódà àwọn tó jẹ́ loyalist MC Olúọmọ bíi Koko Zaria àwọn gan ti dìbò àti MC Olúọmọ. Ṣé mọ̀ pé nínú interview kan tí Koko Zaria ṣe, ó jẹ́ ká mọ̀ wípé over 40 years rèé tóun ti ń bá MC Olúọmọ ṣe ọ̀rẹ́ bọ̀. pé wàá lọ sọ́dọ̀ ẹni tó tọ́ sí dáàsì Wasiu Ayinde ọmọ akíṣà náà ni wọ́n máa pè ní wọ́n máa dárúkọ Ọlọ́run máa jẹ́ kó ga jù báyìí lọ tó bá ti ń ga ó ń fà mí lọ́wọ́ sókè láti bá ti bẹ̀rẹ̀ ó ti ń fà mí lọ́wọ́ sókè àti wà ń sin more than 40 years 40 ṣáà. Gbọ́n nígbà tí ọ̀rọ̀ ipò state chairman yìí tó di wàhálà láàrin MC Olúọmọ àti Tafa Sego, a rí pé Koko Zaria àti yàbàrá kúrò lẹ́yìn MC Olúọmọ, ó ti bá Tafa Sego lọ. Eléyìí gan ló jẹ́ kí ẹ̀rù ọmọ ènìyàn kó bà mí o. Ṣebí Yorùbá ní ẹyẹ lè bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ kú ẹ̀ kó wá yẹrí. Kí ló dé tó fi ṣe wípé àwọn tó jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀, àwọn tó jẹ́ close pal MC Olúọmọ, wọ́n wá ń dìpáàtì ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ọmọ ènìyàn àbìdí yànyàn. Bá a ṣe rí nínú fídíò yìí tó ṣe wípé MC Olúọmọ rèé àti Tafa Sego tán jọ ń jó ní patí tínú wọn jọ ń dùn tán jọ ń yọ̀ mọ́ra wọn. Kí ló wá dé? Kí ló ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ ìmùlẹ̀ méjì? Eléyìí mà lágbára o. Ẹ̀yin èèyàn wa, ojú wo lẹ́yìn náà fi wo ọ̀rọ̀ yìí? Bó lẹ ṣe lérò wípé ọ̀rọ̀ yìí ó padà já síná? Àti pé ojú wo lẹ́yìn gan fi wo ohun tí Wasiu Ayinde ṣe nínú fídíò yìí? Ṣèbí ó yẹ kí ó jẹ́ MC Olúọmọ gan ló máa gbìyànjú láti parí ìjà yìí láàrin àwọn méjèèjì pẹ̀lú bó ṣe ṣe wípé òun gan ló close mọ́ àwọn méjèèjì yìí dáadáa jù. Ó lágbára ò. Ṣebí ló ṣe ló yẹ kí wọ́n pe MC Olúọmọ pé kóun náà máa bọ̀ níwájú kó sì jọ bá wọn sọ̀rọ̀ kán jọ settle ẹ̀ nítùbí ìnùbí. Ẹ máa fèrò tìyín náà sí comment káàjọ máa tàkùrọ̀sọ. Ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like, ẹ comment, kẹ́sì máa bá mi share ẹ̀ káàkiri orí ayélujára. Ẹ ṣeun tẹ́ ń wò mí ní gbogbo ìgbà.